àṣírí tú èyí lohun tó wà láàrin Tinubu àti Wike. Bí èèyàn bá rí Ràúfù Arẹ́gbẹ́ṣọlá lónìí tó ń yí dóorí kiri tí ilé kò gbá tí ọ̀nà kò gbá tóun fúnra ẹ̀ kò mọ ibi tí yóò yà sí tí kò sì lè sọ fẹ́nìkan pé ibi tí òun ń lọ pàtó nìyí, kí èèyàn ti mọ̀ pé iṣẹ́ ọkùnrin olóṣèlú tí wọ́n ń pè ní Bọ́lá Ahmed Tinubu ni. Bí èèyàn bá rí Nasiru El-Rufai tó ń sunkún kiri bí egbére tàbí bí ọmọ kékeré tí wọ́n gba búrẹ́dì ọwọ́ ẹ̀, tàbí tó rí Káyọ̀dé Fáyẹmí tó rìn lẹ́gbẹ̀ẹ́ ògiri kiri, tọ̀hún gbọ́dọ̀ ti mọ̀ pé iṣẹ́ ọwọ́ Tinubu lòún rí yẹn. Bí èèyàn sì rí Akínwùmí Àǹbọ̀dé tó dúró tó ń fẹsẹ̀ palẹ̀ tí kò mọ bí òun yóò wọlé tàbí kí òun dúró síta tó wà níbẹ̀ tó ń ti rí, kí tọ̀hún ti mọ̀ pé iṣẹ́ ọwọ́ Bọ́lá Tinubu tó padà wá di ààrẹ wa ni. Kókó ọ̀rọ̀ yìí ni pé bí ọ̀rọ̀ bá ti di ọ̀rọ̀ káyé àdéhùn pẹ̀lú ọ̀gá ẹni nídìí òṣèlú, gbogbo àwọn tí wọ́n bá Tinubu dán irú ẹ̀ wò kò tún jẹ́ èèyàn gidi nídìí òṣèlú mọ́. Nígbà tí wọn ò ti lè pa tọ̀hún sọ́run, wọn yóò pa á sáyé tí kò ní gòkè nídìí òṣèlú mọ́. Ẹni bá rí màmá tí wọ́n ń pè ní Kòfó Akérèlé-Bọ́knà kó béèrè lọ́wọ́ ẹni tí Tinubu jẹ́, bó sì jẹ́ Fẹ́mi Pedro ni. Àwọn méjèèjì ló ṣe igbákejì gómìnà lẹ́kọ̀ọ́ lásìkò ìjọba Tinubu níbẹ̀. Ẹni tó bá sì mọ ohun tó ṣẹlẹ̀ yóò mọ̀ pé bí ọ̀rọ̀ bá ti di ọ̀rọ̀ òṣèlú, ọmọọṣẹ́ yòówù tó bá dalẹ̀ tàbí tó yẹ àdéhùn tàbí tí wọ́n rán an níṣẹ́ tí kò jíṣẹ́ náà bí ọ̀gá ẹ̀ ti wí, tọ̀hún yóò di ẹdun arinlẹ̀ nídìí òṣèlú Nàìjíríà ni. Kò sí ẹni tí ó sì gbọ́ orúkọ ẹ̀ níbì kan mọ́. Ó ṣeéṣe kó jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn olóṣèlú ayé náà máa ń ṣe o. Àmọ́ ohun tó hàn nínú ìwádìí nílẹ̀ yìí ni pé nígbà tí o bá ti gbà tí o bá jí ọmọ lẹ́yìn fún Tinubu tí ó sì kó gbogbo nǹkan fún ọ láti fi jàǹfààní tàbí pé kí ìwọ náà lè di bàbá, Tinubu kò jẹ́ yẹ gbogbo ohun tó o bá rí nídìí ipò náà wò tàbí ayé tí o bá ń jẹ níbẹ̀ níwọ̀n ìgbà tí o kò bá ti yẹ àdéhùn tó wà láàrin yín. Ṣùgbọ́n tí tọ̀hún bá yẹ àdéhùn tàbí dalẹ̀, bó ṣe ga tó náà ni wọn yóò fi jàn án mọ́lẹ̀, yóò sì ṣòro fún un gan kó tó dìde padà, ìyẹn tó bá tilẹ̀ tún dìde mọ́ láyé. Lásìkò tí àwọn Fúlàní onímàálù pa ọmọ bàbá Fáṣọ̀rántì ní ìpínlẹ̀ Oǹdó lọ́jọ́sí, tí aṣáájú Tinubu lọ síbẹ̀ tó sì ní kì í ṣe Fúlàní ló pa á, tó ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé màálù àwọn Fúlàní náà dà, where is the cow? Tí gbogbo èèyàn sì sọ pé ohun tí ọ̀gá àwọn olóṣèlú náà sọ kò dáa, pé kì í ṣe irú àsìkò báyìí ló yẹ kó sọ bẹ́ẹ̀, tí alásì ń kan ọmọ Yorùbá gbogbo. Ọ̀kan nínú àwọn tí wọ́n súnmọ́ Tinubu wá sórí tẹlifíṣàn TVC níjọ́ kan, wọ́n sì ní kó sọ̀rọ̀ lórí kinní náà. Ó sì ń ṣàlàyé ìdí tí Tinubu fi sọ ohun tó sọ àti bí ọ̀rọ̀ náà ti jẹ́ ọ̀rọ̀ òdodo tó dára jùlọ. Ó sọ̀rọ̀ débi pé àwọn tí wọ́n sọ pé Fúlàní ló pa ọmọ bàbá Fáṣọ̀rántì wọ́n fẹ́ dá ogun ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ ní o, àti pé láti rí i pé ogun kò ṣẹlẹ̀ ní Tinubu ṣe sọ òótọ́ ọ̀rọ̀, nítorí òótọ́ tó wà níbẹ̀ náà ni wípé kì í ṣe Fúlàní kankan ló pa ọmọ bàbá náà. Kò pẹ́ tí ọkùnrin náà sọ̀rọ̀ yìí tán tó fi jáde nílé tẹlifíṣàn tó fi lọ bá àwọn ọ̀rẹ́ ẹ̀ kan fún ìpàdé tí wọ́n jọ fẹ́ ṣe. Bó ti débi ìpàdé náà, ó bá wọn tó jẹ́ ọ̀rọ̀ yìí kan náà ni wọ́n ń sọ. Lòun náà bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, ó ní ohun tí aṣáájú ṣe kò dáa, ọ̀rọ̀ tó sọ yẹn kò dáa rárá, kò tilẹ̀ yẹ kó jẹ́ òun ni yóò sọ bẹ́ẹ̀. Ó kàn fi ohun tó sọ náà sọ bàbá Fáṣọ̀rántì nínú ni. Kò yẹ kí aṣáájú sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jáde, pé òun náà sámọ̀ pé àwọn Fúlàní ló pa ọmọ bàbá yìí lóòótọ́. Níbẹ̀ lẹ́nìkan ti dìde nínú àwọn tó wà níbẹ̀ pé kó panu mọ́. Ṣé bí òun rí lórí tẹlifíṣàn láìpẹ́ yìí tó ń sọ̀rọ̀ fatafata pé ohun tí Tinubu ṣe ló dáa, ohun tó sọ ló dáa jùlọ. Níṣe ni ọkùnrin yìí rẹ́rìn-ín ló bá ní ohun tí òun lọ sọ lórí tẹlifíṣàn yẹn kì í ṣe ọ̀rọ̀ tòun o, ohun tí wọ́n ní kí òun sọ lòun lọ sọ yẹn. Pé nígbà tí ọ̀gá ìyẹn Tinubu bá ti pàṣẹ, dandan ni kí o mú àṣẹ náà ṣẹ, kódà kí èrò tìrẹ yàtọ̀, inú ẹni èrò náà yóò máa gbé. Ohun tí ọ̀gá tàbí àwọn aṣáájú ẹ bá ní kó o ṣe nídìí òṣèlú ló gbọ́dọ̀ ṣe, ó sì gbọ́dọ̀ ṣe é dáadáa. Ọ̀rọ̀ náà bá àyàn nínú jẹ́, nítorí ẹni tó ń sọ báyìí ọ̀jọ̀gbọ́n ńlá kan ní láwùjọ. Àmọ́ bí nǹkan ti rí láàrin àwọn aṣáájú olóṣèlú nílẹ̀ wa nìyẹn.
ohun tó sì sọ Tinubu àti Wike di ọ̀rẹ́ ara wọn rèé nítorí ìwà jọ̀wà ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ a kì í bá ní rìn bí ìwà ẹni kò bá jọra wọn. Bí Tinubu kò ṣe lè gbà kí ìkankan nínú àwọn ọmọlẹ́yìn òun yí àdéhùn tàbí àṣẹ tí òun bá pa fún un padà bẹ́ẹ̀ náà ni Wike rí àti pé inú ìjayà ni Tinubu pàápàá wà lórí ọ̀rọ̀ ìbò ọdún 2027 tó ń bọ̀ nítorí wàhálà tí àwọn olóṣèlú ilẹ̀ Haúsá ti bẹ̀rẹ̀ sí bá a fà báyìí kì í ṣe kékeré nítorí pé ọ̀nà tí àwọn náà fi gbàjọba ní ọdún 2015 lọ́wọ́ Jonathan nìyí ọ̀nà náà ni El-Rufai sì ń tọ̀ báyìí tó sì jẹ́ El-Rufai àti àwọn Tinubu ni wọ́n jọ dá gbogbo ọgbọ́n àti ète tí wọ́n fi bà ti Jonathan jẹ́ tí wọ́n sì lé lọ. Tinubu kò mú ọ̀rọ̀ El-Rufai ní kékeré gẹ́gẹ́ bí àwọn tí kò mọ kinní kan nídìí òṣèlú ṣe ń sọ lórí ayélujára. Gbogbo ara ni Tinubu fi mú ọ̀rọ̀ náà nítorí wèrè ilé la ṣe ní wèrè ìta àti nítorí ohun yòówù tí àwọn ará ilẹ̀ Haúsá bá fẹ́ ṣe ni Tinubu kò ṣe lè fi Wike sílẹ̀ lásìkò yìí rárá. Ohun tó sì fà á tó fi jẹ́ pé ibi tí Wike ń jó lọ lòun náà ń jó lọ ìyẹn ni wọ́n ṣe fi Fubara ìyẹn gómìnà ìpínlẹ̀ Rivers rúbọ. Wike ti fi hàn Tinubu pé òun lè gba ìpínlẹ̀ Rivers àti agbègbè náà fún nígbàkúgbà gẹ́gẹ́ bí ohun tó ṣe fún lásìkò ìdìbò 2023. Fún gbogbo ẹni tó bá rántí Wike kì í ṣe ọ̀rẹ́ Tinubu tẹ́lẹ̀ Tinubu náà sì jìnnà sí. Wike fẹ́ di ààrẹ Nàìjíríà ó sì ti múra pé gbogbo ọ̀nà tó bá gbà lòun yóò rìn sí tí kìí náà kò fi ní bọ́ lọ́wọ́ òun. Ẹni tó bá rí Wike tó bá kórìíra Àtíkù ìdí tó fi kórìíra ẹ̀ náà sì nìyẹn. Ìdí náà sì ni pé Àtíkù yẹ àdéhùn tí wọ́n jọ ṣe ó yẹ òfin ẹgbẹ́ òṣèlú wọn tó sọ pé nígbà tí àwọn ará òkè ọya bá ṣe ìjọba tán ará ìsàlẹ̀ ọya ni yóò kàn. Èyí tó túmọ̀ sí pé bí Muhammadu Buhari bá ti ṣèjọba ẹ̀ tán Yorùbá tàbí Ìgbò tàbí àwọn ará Niger Delta ni yóò kàn láti di ààrẹ lọ́dún 2023. Àtíkù kò hùwà bí ẹni tó fẹ́ jáde tẹ́lẹ̀ nítorí ìgbà kan wà tó ti jáde láyé Buhari tí Wike sì fi gbogbo ohun tó ní wà lẹ́yìn ẹ̀ láti rí i pé ó dé ibi tó fẹ́ lọ. Àmọ́ ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ mọ́ nígbà tó yá. Àtíkù yí padà ó lóun náà yóò tún dupò ààrẹ. ń lòun àti Wike àti Aminu Tambuwa bá dojúkọ ara wọn nígbà tí wọ́n dìbò ìyẹn ìbò abẹ́lé ẹgbẹ́ PDP lọ́jọ́ 27 oṣù karùn-ún ọdún 2022 nítorí pé Wike ti náwó ó ti nára ó sì ti hàn gbangba pé yóò wọlé. Ọkùnrin náà kò ní ìjáyà kankan ó sì ti ń palẹ̀mọ́ bí òun yóò ṣe du ipò ààrẹ. Àmọ́ lójijì làwọn aṣáájú Haúsá Fúlàní dá sí ọ̀rọ̀ náà ni wọ́n bá ní lọ́jọ́ ìdìbò gan kí Tambuwa padà sẹ́yìn pé kó lóun ò díje mọ́ kó sì pàṣẹ fún gbogbo àwọn tí wọ́n fẹ́ dìbò fún tẹ́lẹ̀ nínú PDP pé Àtíkù ni kí wọ́n dìbò wọn fún. Bẹ́ẹ̀ ni Tambuwa sì ṣe níbi tí wọ́n ti ń dìbò lọ́wọ́ ló ti kéde pé òun kò díje mọ́ o kí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ òun pátá sì dìbò wọn fún Àtíkù nítorí ẹni tí òun fẹ́ kó wọlé nìyẹn. Bẹ́ẹ̀ ni wọ́n dìbò abẹ́lé PDP yìí Àtíkù sì wọlé. Bẹ́ẹ̀ bí èèyàn bá yọ ìbò Àtíkù kúrò nínú ìbò Tambuwa ìbò Àtíkù kò tó nǹkan mọ́ o. Ó sì hàn pé tí kò bá sí Tambuwa ni Wike ni ìbá wọlé. Iná ọ̀rọ̀ náà jó Wike lára ju ohun tí ẹnikẹ́ni lè sọ lọ. Òun náà kò sì jàǹpátá ó ní òun yóò fojú Àtíkù rí màbo nígbà tó jẹ́ òun ló yan alága ẹgbẹ́ òṣèlú náà sípò ìyẹn Uche Secondus tó sì rí pé òun yọ tó wá fi Ìchọ́yà Ayù sí kó lè jẹ́ alága ẹgbẹ́ náà láti òkè ọya kí òun lè ráàyè du ipò náà láti ìsàlẹ̀ ọya. Nígbà tí ọ̀rọ̀ kò sì ti wá rí bẹ́ẹ̀ mọ́ ó ní àfi kí Ayù fi ipò tó wà sílẹ̀ kó kúrò gẹ́gẹ́ bí alága kí wọ́n sì yan alága tuntun míì fún ẹgbẹ́ wọn. Ayù lóhun ò gbà Àtíkù lóhun ò fẹ́ níbẹ̀ ni ọ̀rọ̀ náà sì ti fọ́ lójú pátápátá. Gbogbo ìpàdé tí Àtíkù àti Wike ń pè pàbó ló já sí. Wike sì ní àwọn gómìnà 4 míì lẹ́yìn. Àwọn lókù tí wọ́n ń darí ètò wọ́n wà lẹ́yìn Wike bíi ké. Wọ́n ní ibi tí Wike bá ń lọ làwọn náà ń lọ. Wọ́n ní ìyànjẹ burúkú ni ohun tí Àtíkù ṣe àwọn kò sì ní í gbà fún. Àwọn gómìnà 4 ni Ṣèyí Mákindé láti ìpínlẹ̀ Ọ̀yọ́, Samuel Ortom láti Benue,
Ifeanyi Ngwayi láti Enugu àti Okezie Ikpeazu láti ìpínlẹ̀ Abia, àmọ́ Wike ni olórí wọn. Nígbà tí àwọn Àtíkù bẹ Wike tí kò gbọ́, Àtíkù ní kí wọ́n fi sílẹ̀, bó bá wà níbẹ̀ òun yóò wọlé, bí kò sì sí níbẹ̀ òun yóò wọlé. Ó ní rélùwéè lòun, kò sí kinní kan tí yóò dá òun dúró. Àmọ́ Wike kò ro ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ní tiẹ̀. Ó ní kàkà kí eku má jẹ sèse yóò fi ṣe àwàdànù ni. Òun yòówù tó wù kí Àtíkù ṣe, òun yóò rí i pé kò wọlé. Nígbà tí ìjà náà fẹjú pátá, Tinubu ránṣẹ́ abẹ́lẹ̀ sí Wike. Tinubu rán Rotimi Akeredolu, Babájídé Sanwó-Olú àti Káyọ̀dé Fáyẹmí sí Wike. Ó ní kó máa bọ̀ wá ṣiṣẹ́ fóun, òun yóò sì san lẹ́san gidi. Níbi tí ọ̀rọ̀ òun àti Tinubu ti bẹ̀rẹ̀ nìyẹn. Lẹ́yìn tí wọ́n ti fẹnu yiri ọ̀rọ̀ náà ní Nàìjíríà títí, Wike kó àwọn gómìnà mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ẹ̀ lẹ́yìn, wọ́n sì lọ bá Tinubu ní orílẹ̀-èdè France ní ọjọ́ 23 oṣù kẹjọ ọdún 2022. Láti Paris ni wọ́n sì ti tún jọ lọ sí London ní ọjọ́ kejì, ìyẹn ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 2022. Níbẹ̀ ni wọ́n sì ti fẹnu ọ̀rọ̀ jóná. Níbí yìí ni Tinubu ti wọ̀wé àdéhùn pẹ̀lú àwọn Wike àti àwọn èèyàn ẹ̀ ní àwọn yóò ṣiṣẹ́ gidi fún Tinubu, bí àwọn yóò pàṣẹ pé káwọn èèyàn ìpínlẹ̀ àwọn gbogbo dìbò ààrẹ fún òun àti APC rẹ̀, àmọ́ kí wọ́n di ìbò gómìnà ìpínlẹ̀ àwọn fún ẹgbẹ́ àwọn. Ìyẹn ni pé kí wọ́n fi ìpínlẹ̀ àwọn sílẹ̀ fáwọn o, tí ọ̀rọ̀ bá ti di ti ìbò gómìnà àti ti àwọn aṣòfin ìjọba ìpínlẹ̀ gbogbo. Kò gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ ìbò gómìnà, ẹni tó bá wù àwọn làwọn yóò sì mú. Ohun tí gbogbo àwọn gómìnà PDP márààrún sì ṣe nìyẹn. Ohun tí wọ́n ṣe ní ìpínlẹ̀ wọn nìyẹn o. Wike ló ṣáájú wọn. Wọ́n dìbò ààrẹ fún Tinubu, wọ́n sì dìbò gómìnà fáwọn èèyàn tiwọn. Ohun tó fi jẹ́ Siminalayi Fubara tí Wike fà kalẹ̀ ló wọlé rèé, tó sì jẹ́ Tinubu ló wọlé níbi ìbò ààrẹ ní ìpínlẹ̀ Rivers. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe lọ́yọ̀ọ́ tí Mákindé náà wà àti àwọn tó kù wọn. Pé Wike ṣe eléyìí ló sọ ọ́ di alágbára ńlá tí Tinubu sì bọ̀wọ̀ fún bí alágbára gidi nídìí òṣèlú. Ìdí sì nìyí tó fi jẹ́ lẹ́yìn ìdìbò ọ̀kan nínú àwọn mínísítà tó lágbára jùlọ nínú ìjọba Nàìjíríà ni wọ́n fi Wike ṣe mínísítà fún ọ̀rọ̀ olú ìlú wa Àbújá. Owó burúkú ni wọ́n ń gbà níléeṣẹ́ yìí. Agbára tí mínísítà Àbújá sì ní jù tàwọn gómìnà ìpínlẹ̀ gbogbo lọ, nítorí òun ni láńlọ́ọ̀dù fún ẹni yòówù tó bá jẹ́ ààrẹ ilẹ̀ wa. Ohun tó fa ìdí àṣírí yìí rèé, tó jẹ́ kódà kí Wike yàgbẹ́ sára, Tinubu kò ní í dá a lẹ́kùn. Ọ̀pọ̀ ohun tí kò dáa rárá ló pọ̀ nínú ohun tí Wike ṣe fún Fubara, nítorí Fubara kò ní agbára kankan nínú ìjọba ìpínlẹ̀ rẹ̀. Kò mọ bí wọ́n ṣe yan àwọn kọmíṣánná, kò mọ bí wọ́n ṣe yan àwọn olórí iléeṣẹ́ ìjọba gbogbo. Wike ló jókòó tó yan gbogbo wọn, bẹ́ẹ̀ ni kò pe Fubara sí i. Ìròyìn jáde pé Wike pàṣẹ iye owó tí Fubara yóò máa mú wá lóṣooṣù fóun, àti pé kò gbọ́dọ̀ dá ṣe ohunkóhun bí òun kò bá ti gbọ́ sí i. Bó tilẹ̀ jẹ́ pé ìwà náà burú tí kò sì yẹ kí Tinubu gba irú ẹ̀ láyè, àmọ́ ohun tó ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ láti bí ọdún mélòó kan sẹ́yìn náà nìyẹn. Gómìnà tí kò sì fẹ́ gbà, ìyẹn Akínwùmí Àǹbọ̀dé, ni wọ́n jù sẹ́nu tẹ́rẹ́là lójijì tí wọ́n sì gba ipò gómìnà náà kúrò lọ́wọ́ rẹ̀. Nídìí èyí yóò ṣòro kí Tinubu tó dá Wike lẹ́bi, nítorí ìwà wọn jọra. Yàtọ̀ sí èyí, àṣírí ńlá tó wà láàrin wọn tí Wike kó gómìnà àti ìbò ìpínlẹ̀ 5 fún un kò lè jẹ́ kí Tinubu kọ̀yìn sí Wike. Níbi tí a ó gbé yìí gbà tàbí ọjọ́ tí a ó bọ́ nínú irú eléyìí lẹ́nìkan ò tí ì lè sọ. Ọláyíwọlá Alága ló ń tọpinpin ọ̀rọ̀ yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú déédé àkókò yìí o.